nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ìyún the 28th of September 2024 ìní ààrẹ àná lórílẹ̀‐èdè yìí tó gbé ìjọba sílẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ni ló máa ṣàbẹ̀wò sí olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ tí ó darí orílẹ̀‐èdè yìí láti ọdún 1966 ọdún 1975 ìyún ajagunfẹ̀yìntì Yakubu Gowon ní ìlú London tó sì jẹ́ pé àwọn méjèèjì oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n jọ forí jomitoro ọ̀rọ̀ pàápàá lórí ọ̀rọ̀ Nàìjíríà àti bí nǹkan ṣe ń lọ. ẹ rántí wípé láàrin ọdún 2015 sí 2023 tó kọjá yìí ní Muhammadu Buhari ló fi ṣèjọba Nàìjíríà tó sì jẹ́ pé ó ń lọ́pọ̀ èèyàn ni wọ́n ń bù wípé ó fa ara àwọn ìnira tó wà ní Nàìjíríà nítorí pé ó ti bà Nàìjíríà jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó gbàjọba lọ́wọ́ ẹ̀. bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó tiẹ̀ mọ̀ pé Buhari ó ti kúrò ní Nàìjíríà ó ti lọ sí ìlú London tó máa ń lọ lóòrèkóòrè nígbà tó wà nípò ààrẹ láti gba ìtọ́jú. ṣùgbọ́n tí ọ̀kan pàtàkì lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari tá bá mójútó ètò ìròyìn orí ẹ̀rọ ayélujára ìyẹn Buhari Salau tó gbé sórí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ tó kọjá pé Buhari ó sáré rin ìrìn àjò ráńpẹ́ ìyún ìrìn àjò tí ò ní pẹ́ lọ sí ìlú London lórílẹ̀‐èdè United Kingdom tó sì jẹ́ pé níṣe ló ní kóun lọ ṣàbẹ̀wò sí ilé olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ ọ̀gágun Yakubu Gowon tó wà ní ìlú London. tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn méjèèjì lásìkò tí wọ́n ṣe ọ̀gá olórí orílẹ̀‐èdè yìí láyé ayé ìgbà ológun àti gbogbo ìgbà tí wọ́n jọ ṣẹ́nu ológun, tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé Yakubu Gowon àti Buhari wọ́n mà tó jọ sọ̀rọ̀ lórí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà pàápàá ọrọ̀ ajé tó doríkodò àti ètò ààbò tó kò múnádóko. a gbọ́ pé àwọn méjèèjì wọ́n sọ̀rọ̀ lórí eléyìí tó sì tún sọ̀rọ̀ lórí ọ̀nà àbáyọ sí ìṣòro Nàìjíríà.